ìbálẹ̀ ní olúwalémọ̀rì ọba tẹ́rẹ káráyé ọba rẹ̀ gèsè gùn malánà ọba lónìí ọba tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó yin olóye ìbálẹ̀ ní olúwalémọ̀rì ìbálẹ̀ ni o. ẹ̀yin ọmọ ìyá mi wọ́n sọ fún wa mo ní ká lọ join ní babaláwo international new account. ẹ wo àkéde tí mo àwọn recharge card tí mo share sórí tí mo share níbẹ̀ lánàá lélẹ̀ so kó má di pé bóyá èèyàn ń parọ́ ẹlòmíì ní irọ́ ni òun nìyẹn mo sì fẹ́ dànù ó sì ni. So every week mo fẹ́ máa pray ó lè jẹ́ weekend mo lè pè ní weekend so ó tó lè jẹ́ next week ó tó lè di next week mo lè pè lẹ́ẹ̀mejì 12,000 naira ni òun mo share so àdúrà gbàgbà wọ́n mọ̀ yá mi ìka tí màá bá sọ ni pé ẹ wo kíní yìí oògùn dáàbòbò ni ló wà fún oògùn dáàbòbò òun ló wà fún oògùn dáàbòbò ló wà fún tó bá rí sórí ìmọ̀ wà Yorùbá nímọ̀ Yorùbá lóye àwọn bàbá wa yẹn ìbá wọn lé ní ọmọ ìyá mi tí orí okùn ṣòkòtò tó rí ìṣòkòtò tó rí okùn ṣòkòtò tó rí tó bá rí bí yálàtà ti àǹkárá ni yálàtà sọ fún àbí kíní kan ni tó bá rí lórí àkìtàn ọmọ ìyá mi tó bá ti rí lórí àkìtàn àbó orí nínú àkìtàn àbí wọ́n sọnù síta gbangba tó yẹ pé ibi tó ti rí pé ó ti lò ó ti gbó ìtó bá gbó ìṣe ìtó lọ jíká lórí kíní o má jọyẹ o tó bá ń pòwò ọmọ ẹni tó ní olódájú wá yọ ọba ti yọ ọmọ ìyá mi kí ló máa ṣe mú súnà pẹ ẹnìkan ló lò ó wàá mú àwọn òdìdá tààrẹ kan mo pẹ̀lú ẹ̀ bá ti mú òdìdá tààrẹ pẹ̀lú ẹ̀ jó bá ti jó ọmọ ìyá mi fi sí gbẹ́rẹ́ yípo ìbàdí round wàá sí márùn sí apá òsì ẹ ní wọ́ iwájú méjì mẹ́rin ní apá ọ̀tún ẹ lẹ́yìn ọmọ ìyá mi fi tó kúnlẹ̀ tó bá nù ẹ ní oògùn àbọ̀fọ̀gùn gbá ẹ àbọ̀fi bàtà oògùn ẹ àbọ̀fi gbó ríǹgì ó fi gbá ẹ ọmọ ìyá mi gbàgbé nípa ẹ ó máa di omi ní lójú ẹsẹ̀ á di omi àbí kó já ó máa gé kótó oògùn yà á gé sílẹ̀ wàá rí nílẹ̀ báyìí tó bá yẹ pé ṣé ìlànà fi nù ẹ ní gbogbo ẹ máa já sílẹ̀ lójú ẹsẹ̀ á já kótó ní tested and confirmed èmi sọ àṣẹ ayé mo fún ẹ yẹn méjì mẹ́ta lóògùn àgbà méjì mẹ́ta lóògùn àwọn Yorùbá nímọ̀ ní òye ọmọ ìyá mi this is my number 081-222-14891 that's my number. Ìbùkún ayẹyẹ ajẹ́ tiẹ̀. Help me to share the video for me. Bless you, real kanka. Ṣé.